ọlọ́run lé jáde ń bẹ̀ ọlọ́run wá ṣe rí pé nísìn àti mọ kí ló ṣẹlẹ̀ sí Ṣaitan níwájú ọlọ́run ó ṣó arrogancy ọlọ́run ò dẹ̀ sọ yẹn nínú Suratul Baqara ó ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé ẹ̀ ń bí ọlọ́run ṣẹ̀ tó wá fẹ́ ṣàlàyé ááyà àtọ̀hún yẹn tá à ń ká lọ yẹn ó ní ya Adam ìrẹ Adam uskun anta wa zawjuka aljanna ó yá ìwọ àti ìyàwó rẹ ẹ máa gbénú aljanna tẹ bá wà ń bẹ̀ o fakula min aythu shi'tuma ẹ máa jẹ ń bí ẹ bá lè jẹ dé kò ní boundary jíjẹ mímu yẹn kò ní ààlà àmọ́ wala taqraba hadhihi ash-shajarata àmọ́ ẹ má dé digi òní ẹ má dé digi ní ọlọ́run ò sọ gi kan pàtó wọn àmọ́ gi náà ẹ ṣáà má dé digi yẹn ẹ má tọ́ gi yẹn o fatakuna mina zalimina kẹ́yìn náà má bàa da alábòsí látara wípé alẹ́ ẹnìkan jáde fún oyin ń bí kẹ́yìn náà má bàa lọ bá ń bi tó wà. àmọ́ látara pé kí ni ọlọ́run wá ń sọ̀rọ̀ lọ ẹ wá máa gbọ́ o ó ní fawaswasa lahuma shaytanu ẹ máa gbọ́ o ẹ jẹ́ amúbẹ̀yẹn dání tá a fi mọ èso wo gan ni ádámà jẹ wọ́n ní fawaswasa lahuma shaytanu ẹ máa gbọ́ ṣèitọ́nù bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú ó ń kó ròyìn bá wọn pọ́pọ́sì ẹ̀rẹ́ liyubudiya lahuma ma wuriya anhuma min sawatihima ádámà àti àwa wọ́n rí òhò ara wọn rí pọ́pọ́sì ṣèitọ́nù ní wípé wàsùwàsà ilayhima ó bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú ó ń kó ròyìn bá wọn liyubudiya lahuma láti fi hàn wọ́n ma wuriya anhuma min sawatihima ìhòhò àwọn méjèèjì kó fi hàn ara wọn kọjọ ọmọ bó ti rí ẹgbọ́ àyà yẹn ẹ jẹ́ ká jọ mú bẹ̀ yẹn ẹ jájọ underline ibẹ̀ yẹn ká fi mọ̀ pé ṣé èso ni wọ́n jẹ àbí wọ́n jẹ adùnmọ́dẹ́ẹ̀kẹ́ tí bàbá Sàní Adé sọ pé yálùmọ́ ìwọ fúnra ẹ gbọ́ fawaswasa lahuma ṣèitọ́nù kó ròyìn bá wọn kò fi wọ́n lọ́rùn lẹ̀ liyubudiya lahuma láti lè fi hàn wọ́n ma wuriya anhuma an sawatihima ìhòhò àwọn méjèèjì tọ́lọ́run fi pamọ́ sí wọn lára ẹ mú bẹ̀yẹn dání ìgbìyànjú Ṣaitan nìyẹn liyubudiya lahuma ma wuriya anhuma min sawatihima sórí tó pamọ́ sí wọn lára yẹn ó fẹ́ kí ọkùnrin rí abẹ́ obìnrin kóbìnrin náà rí abẹ́ ọkùnrin kọjọ mọ́ kí nǹkan ṣẹlẹ̀ pláàni ṣe ó mọ̀ pé tó bá ti ṣe yẹn wọn à ní lè dúró nù kẹyẹn mọ́ àwọn òjò lọ́mọ wà nù wàhálà yẹn èso kọ́ lọ lọ́hùn sọ ó kàn lo èso kinayatan gẹ́gẹ́ bí ẹnà ọ̀rọ̀ ní ẹ̀dá ọ̀rọ̀ bí ìgbà tí àgbàlagbà bá ń sọ pé ọmọ mi fún mi lóbì kí n rí un jẹ obì kọ́ ní ń sọ owó ló wí bí ìgbà tí ẹ bá ń sọ pé ẹ jọ̀ọ́ ẹ fún mi lókínní òkínní kọ́ ní ń sọ abẹ́rẹ́ ní ń wí Yorùbá náà máa lò wọ́n ní ẹnà Lárúbáwá náà ní ẹnà lọ́dọ̀ wọn tí wọ́n fi ń ṣe àdàpè ọ̀rọ̀ tó yẹ pé níjọ́ mi ọmọ kékeré ò ní tètè mọ̀ náà já tẹ̀síwájú ọlọ́ni fawaswasa lahuma ṣèitọ́nù kúrò yìí bá wọn liyubudiya lahuma ma wuriya anhuma min sawatihima ìhòhò àwọn méjèèjì yẹn tọ́lọ́run fi pamọ́ sí wọn lára ṣèitọ́nù ń dà wọ́n láàmú nítorí àti tú ìhòhò yẹn káwọn méjèèjì lè rí ẹ dákun ṣé processing ni wọ́n fẹ́ jèso ní ṣètọ́nù fi ń plan yìí pé kán lè rí òhò ara wọn sórí babalágége nì ìrònú wọn ti dàgbà kọjá ń tà ń sọ yẹn ṣòro àwọn ti bí yẹn àwọn kan jẹ́ nìkan tó jásí pé follow me and go àwọn àfáà sì ti kì wá nílọ pé la takunu im'ata mọ́jòyè bá ń ká lọ alẹ́bí tó jásí pé ní in ahsana nas ahsana táwọn èèyàn bá ṣe dáadáa ni wọ́n náà máa ṣe dáadáa wà ní asáàtà tó bá ń ṣàìdá wà máa ṣàìdá wà kàn mọ́ tẹ̀lé wọn ni bàbá alágége èé ṣe follow me and go láti kékeré làwa yìí náà ni wọ́n ti ń pè wá lọ́mọkọ́mọ látara pé à ń ṣe follow me and go lórí ọ̀rọ̀ àwọn àfáà láti ilẹ̀ mi ní wallahi tí àwọn tó bá mọ̀ mí dáyé ló bí wọ́n léèrè tó bá gbabí màá gbabí pé rárá ayé ẹ̀dà alẹ́ nìkan ló ń ra òun dà
mo ti ń ṣègbìyànjú yẹn ti pẹ́. Tẹ́ bá ní kíní kan máa wádìí ẹ̀ pé gbogbo àtọ́ wọn àwọn kan gbọ́n láwọn máa nà mí lóògùn lẹ́pẹ́ yìí. That was 20 years back. Àwọn tán lè jẹ́rìí sí wà lórí ètò. Látara pé mo sọ wípé ànábì Dáúdà ò gba ìyàwó Áúráyà, irọ́ làwọn àfáà pa sínú tafasir. Mo dẹ̀ proof ẹ̀ nínú Al-Qur'an pé ntọ́lọ́hun sọ kọ́nà ń wí 20 something years back. Àwọn kan lọ́dún náà wọ́n di mo láwọn tán jà mí lógun tán láwọn olùlẹ̀ nà mí lógun nínú àwọn aláàfáà ńlẹ̀ yìí. Mo sì ráwọn tí wọ́n pè mí tán ní kí n má tún sọrú ẹ̀ mọ́. Láwọn àfáà tí wọ́n sì wà láyé dìsín, láwọn àfáà àgbà látara tí mò ń sọ yẹn pé mo sì máa sọrú ẹ̀. Ní 20 years back yẹn náà ó ti lọ bí 23 years nísìn tí mo sọ pé ọmọ ànábì kankan òkú ń jọ léyà. Kódà àwọn tí wọ́n wá ká mi mọ́lé páwọn fẹ́ nà mí nítorí ẹ̀ wọ́n sì wà láyé. Ẹnìkan ń jọ náà ó lóun ó sọ fọ́lọ́run kó gba ogbó mọ̀ tí ń bẹ lára mi kó òun dẹ̀ wà láyé nísìn ìmọ̀ náà láàláfíà lára tiẹ̀. Kọ́lọ́run kó ṣíjú àánú wa. So ṣètọ́nù bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú liyubdiya lahuma láti lè fi hàn wọ́n máa wúrí ẹn umamin sawatihima in tó pamọ́ sí wọn lára nínú òhù ara wọn. Ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lára wọn. Wa qala ẹ máa gbọ́ ó wá sọ fún wọn pé ma nahakuma rabbukuma an hadhihi ash-shajara. Igi tọ́lọ́run bá ń sọ yìí Ọlọ́run ò dédé kọ́ pé kẹ́ ẹ má jẹ. Ọlọ́run ò dédé kọ́ kẹ́ ẹ má tọ́ wo illa an takuna malakayn. Ọlọ́run ò fẹ́ kẹ́ ẹ di ọlọ́lá méjì tẹ́yìn náà máa pàṣẹ ọ̀run tẹ́ máa pàṣẹ sánmọ̀ tẹ́ máa pàṣẹ ilẹ̀, kò fẹ́ kẹ́ ẹ di malakayn, kò fẹ́ kẹ́ ẹ di maliku samawati wal ardi. Òun nìkan ló fẹ́ máa dọ́lọ́run jẹ́. tó òun fi yé wọn níye pé in tó ṣe suspend òun nu ẹ̀yin náà tó ní ẹ má jẹ́ yẹn ilá anta pé àti gbọ́ purpose tó fẹ́ ṣe kán lè rí òhò ara wọn kán lè ṣe torí òun gbọ́n tí wọ́n ń sọ yé Ádámà àtàwáwò gbọ́ yé. Òun wá ní ma nahakuma rabbukuma Ọlọ́run ò dédé kọ́ ilá an takuna malakayn, kò fẹ́ kẹ́ ẹ di ọlọ́lá bíi tòun ní o, kò fẹ́ kẹ́ ẹ méjì máa pàṣẹ sánmà àti lẹ́lẹ̀ ní o, aw takuna minal khalidin, kó má wàá di pé yín náà ẹ máa wà títí láyéláyé, kò fẹ́ kẹ́ ẹ máa jẹ́ everlasting person. Kí làwọn gbọ́ ló bá tún bá débi pé wa qasamahuma, ó tún búra fún wọn pé inni lakuma laminan nasihin. Èyí tí mò ń sọ yìí mò ń jí sọ fún yín ni o, tó bá wù yín kẹ́ ẹ ràn ara yín lọ́wọ́, tó bá wù yín kẹ́ ẹ má gbà wá tún wá underline eléyìí. Ṣó mọ̀ yí pé waswasa lahuma shaytan, ṣètọ́nù ń kóró ìròyìn bá wọn dà wọn láàmú liyubdiya lahuma ma wuriya anhuma min sawatihima, láti tú àṣírí tó wà lára àwọn méjèèjì kán lè jọ rí. Wá gbal Qur'an ó ní fadallahuma bigururin, òun ló tún wá júwe báwọn méjèèjì ó ṣe tí wọ́n fi di pé wọ́n tọ́ èso yẹn wò pẹ̀lú ẹ̀tàn. Òun ló tún júwe. Ẹ dákun ìbéèrè ni pé tó bá já sí pé èso lọ́lọ́run ní kí Ádámà má jẹ, ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ní bó ṣe fẹ́ jẹ èso ni? Ẹni tó mọ bọ́ ṣe ń jẹ tó mọ bọ́ ṣe ń mu. Àmọ́ tí ó mọ̀ ní pé kò mọ bọ́ ṣe lè súnmọ́bìnrin àtọkùnrin. Ẹ jájọ wò ó torí pé Ọlọ́run ti sọ fún wọn yí pé kula minha ragadan haythu shi'tum, ẹ máa jẹ ẹ máa mu. Wọ́n lè ṣẹ̀ṣẹ̀ wá kọ́ wọn ní báwo la ṣe fẹ́ jẹ báwo la ṣe fẹ́ mu. Àwọn irọ́ kan náà tún jáde mẹ́ o pé Ádámà ló Àwáwù ló tàn Ádámà, tí ì bá ṣe ọlá Àwáwù tó tàn Ádámà ni nígbà tó jí èso yẹn wọ́n wá jájú mọ́, èso yẹn wá takú sí lọ́rùn, òun ló fi wá di gògóńgò. Ẹ máa gbọ́rọ̀ dáadáa, ṣé Ọlọ́run ò ti dá gògóńgò má Ádámà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? La ilaha illallah. Ádámà ń gbà àti dá Ádámà ló ti ní gògóńgò already tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gògóńgò ti wà ń bẹ, wọ́n ní èso yẹn ló wá dúró sí lọ́rùn ló wá di gògóńgò sí lọ́rùn. Kọ́lọ́n kó ṣàánú ẹrú ẹ̀ bó ṣe dáadáa fún wa. Ó fẹ́ fi òun ara wọn dallahuma bigururin, òun ló tún wá júwe àwọn méjèèjì. Dallahuma òun ló júwe báwọn méjèèjì ó ṣe bigururin pẹ̀lú ẹ̀tàn. Ok, ṣé Ádámà ló máa júwe bọ́ ṣe máa jẹ èso ni? Àbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ júwe bọ́ ṣe fẹ́ já èso? Torí pé innahuma
qad ya'kulani min athmaril jannati min qabl, wọ́n ti ń jẹ èso àlìjánà bọ̀, ìyẹn ò ní tuntun mọ́, wọ́n mọ tó ń jẹ, wọ́n dẹ̀ wọ́n bá yẹ fẹ́ jẹ nǹkan. Àmọ́ níbi in tí wọ́n mọ̀ ní ṣàìtánù ń júwe fún wọn, torí pé ó fẹ́ fi òhò wọn wọra wọn, fadallahuma bi gururin, ó wá kọ́ wọn pẹ̀lú ẹ̀tàn bọ́n ṣe máa ṣe. Ìwọ náà bí rẹ̀ léèrè, ṣé èso ládámà ń kọ́ wọn bí bọ́n ṣe fẹ́ jẹ? Ṣé èso ládámà fẹ́ kọ́ wọn torí pé wọ́n mọ bá a ṣe fẹ́ jẹ, wọ́n sì mọ bá a ṣe fẹ́ mu? Ọlọ́run fúnra ẹ̀ tó sọ fún wa pé Al-Qur'ani a sọ kalẹ̀ nítorí kẹ́ lè wòye sí, kẹ́ sì lè ronú. Liyatadabbaru ayati, kẹ́ lè wòye sí. Wa la'allakum yatafakkarun, kẹ́ lè ronú, ẹ ronú. Ibi ká kàn wò pé ẹnìkan ti sọ̀rọ̀ kalẹ̀ ó tán. Wọ́n náà gbọ́ Kùránì. Ṣàìtánù ń dà wọ́n láàmú liyubdiya lahum, láti fi hàn wọ́n ma wuriya anhuma min sawatihima, in tọ́lọ́hun fi pamọ́ sí wọn lára nínú òhò. Ọlọ́run tó wá ní qasamahuma, ó sì ń búra fún wọn pé kò sí tọ́lọ́run ṣe ní kẹ́ ẹ má ṣe o, illa an takuna malakayn, kò fẹ́ kẹ́ ẹ dàbí òun ni o, aw takuna minal khalidin, kò sì fẹ́ kẹ́yìn náà máa wà títí láéláé. Qasamahuma, ó sì búra fún wọn pé inni lakuma laminan nasihin, èyí tí mo ń sọ yìí mo fẹ́ káyé yín dání o, tí yín ni mo ń ṣe o, mi ò fẹ́ kọ́rọ̀ yín dàrú ni o, mi ò fẹ́ kọ́rọ̀ yín dàbí tèmi, ó sì fẹ́ kó dàbí tòun ni. Ọlọ́run tó wá ní dallahuma bi gururin, òun ló kọ́ àwọn méjèèjì bí wọ́n ti ṣe, ó tàn wọ́n báyìí lẹ́ ṣe ṣe, ọ̀nà báyìí lẹ́ gbà láti fi òhò yẹn wọ́n ra wọn fẹ́ lè súnmọ́ra wọn. Al-Qur'ani máa ó pọ̀ Sirul Balaga ni o, àṣírí ọ̀rọ̀ Lárúbáwá ni o. Sòkọ́lọ́ ń kó ṣe dáadáa fún wa. Tẹ́ mọ̀ pé problem táwọn máa ń ní, bàbá wa láyé gé Ọlọ́run járí wọn pé táwọn bá ti sọ nǹkan báyìí ní ṣókí wajizatan, wọ́n lọ tí wọ́n ni. Àwọn tí làákàyè wọn wá kéré wọn a máa rán ẹ̀kọ́ ni pé bàbá ó kàn tún wá, wọ́n tún ju kíní kan lẹ̀, bàbá ń lọ ti ẹnu. So àwọn káwọn wá lọ ṣiṣẹ́, kán lọ wòye sáà Qur'an, wọn ní wòye sí. Ẹ wá máa gbọ́ dallahuma bi gururin, ṣàìtọ́nù tán ó júwe bí wọ́n ti ṣe bí gururin pẹ̀lú ẹ̀tàn. Falamma dhaqa ash-shajarata, ńgbà táwọn méjèèjì wájọ tọ́wò badati lahuma sawatuhuma, làwọn méjèèjì bára wọn ní òhò. Ẹ dákun, ìntẹ́ èèyàn ṣe tó bára ẹ̀ ní òhò, ṣé so ló jẹ? Bàlágà ni. Jẹ́ kí n sáré fi kíní kan yé wa. Lọ́dọ̀ àwọn Lárúbáwá, wọ́n máa ń lo ẹnà fún obìnrin gẹ́gẹ́ bí igi, gẹ́gẹ́ bí àfáwà Al-Mawrudi bí wọ́n ṣe sọ fún wa. Tá a bá lọ ka tafsira àfáwà An-Naqtu wal-Uyun, wà á bá wọn ọ̀rọ̀ yìí ń bẹ̀. Wọ́n ní ash-shajaratu kinayatu al-marha, ṣájára yẹn wọ́n máa ń lò fóbìnrin lọ́dọ̀ àwọn Lárúbáwá. Wal-jama'atu awladul marha kal-aghsani lish-shajara, àwọn ọmọ tóbìnrin bá bí làwọn máa wá dàbí ẹ̀ka fún igi, ẹ̀tuntun ara igi. Kódà tó bá lálàá tó ní òkìní kan igi, obìnrin ń túmọ̀ sí igi, obìnrin a máa túmọ̀ sí bàtà. Tó bá lọ rẹ́ nìkan tí ń wà ọ́ lójú oorun, ọ̀rọ̀ ọlọ́kọ dé nítorí òun ní sáà ọkọ ló fẹ́ wa mọ́tò ẹ, torí pé ar-rijalu qawwamuna 'ala an-nisa. So gbogbo kíní yẹn ló ní ẹnà. Tó bá lẹ́nìkan ń gun ẹnìkan ń gun ẹṣin lọ, ìwọ lẹ́ṣin, ọkùnrin yẹn ló gẹṣin, ọkọ ẹ lórí. La ilaha illallah. Torí pé ọkùnrin wọn a máa lo ẹṣin fún ọkùnrin. Ọkùnrin orí pé ó ń gẹṣin, olóhun kan rí òun rí pé níyẹn ó ń gẹṣin, ìwọ lẹ́ṣin, òun ló lù gẹṣin, dráìfà ẹnu ni wọ́n máa obìnrin lọ́dọ̀ Lárúbáwá, àṣájára ní nílẹ̀ Yorùbá yìí náà, wọ́n á ní ìdí igi mẹ́ta ni wọ́n. Ìyẹn ni pé ìyá mẹ́ta
ni bàbá yẹn fẹ́. Ṣájàr nínú Islam yìí náà nínú Al-Qur'an Ọlọ́run lo ṣájàrà fún Islam, ó lo ṣájàrà fáwọn tí wọ́n tún jọ́ta Islam, ó lo ṣájàrà fáwọn Yahudi. Naam, falamma dhaqa ṣájàrà, nígbà tí wọ́n tọ́ igi wò, ìyẹn pé nígbà táwọn méjèèjì jẹ ara wọn, ó ti jọ yé wa nínú àyà yìí. Ṣàítánù ó kóró yìí ó kó dààmú bá wọn, liyubdiya lahuma ma wuriya anhuma min sawatihima, láti fi ìhòhò tó pamọ́ sí wọn lára yẹn kó jọ fi wọn ara wọn. Fadallahuma, òun ló dẹ̀ júwe tí wọ́n ṣe bí gururin, pẹ̀lú ẹ̀tànjẹ. Falamma dhaqa ṣàjàrà, nígbà tí wọ́n tọ́ adùnmọ́dẹ́kẹ́ wò tọ́lọ́ ń pè ní ṣàjàrà, obìnrin yẹn ló pè ní ṣàjàrà, àwáwù ló pè bẹ́ẹ̀, àmọ́ ẹnìkan ò lè dá ṣe báwọn méjèèjì ò bá ṣe. Ọlọ́ni badati lahuma sawatuhuma, làwọn méjèèjì bá bára wọn ní hóhò. Wa tafiqa yakhsifani alayhima min warakil janna, náà wá bẹ̀rẹ̀ sí ní sáká kiri nígbà tójú wọn náà ká pé bóyá jásí pé ń jọ míì táwọn èèyàn náà bá bára wọn bẹ́ẹ̀ lójijì ń bi tí ò yẹ kó ti bára rẹ̀ tó mọ̀ wò pé wa tafiqa yakhsifani alayhima min warakil janna, làwọn méjì wá ń wá ewé tó fẹ́ fi bora káàkiri náà gba àlìjẹ́nà. Ẹ dákun, kí ló ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀? ẹnu Ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀, ó wá kú bí làákàyè bá ṣe tó ló fi ṣiṣẹ́. Yakhsifani alayhima min warakil janna, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọ́n fi ewé bo ara wọn. Ṣàítánù ti jọ tú wọn síra wọn, wọ́n ti gbọ́n nǹkan sí nǹkan, wọ́n ti jọ tú iṣu ẹ̀kẹ́ síra wọn lẹ́nu. Àwọn oníkálùkù ti gbà tara wá wálẹ̀, làwọn méjì wá wa tafiqa yakhsifani alayhima min warakil janna, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mú ewé náà fi ń bora wọn, torí pé Ṣàítánù ló tú òun wọn fúnra wọn kọ́ lè jọ jẹ èso tọ́lọ́run sọ, wọ́n lè jọ la. Wa nadahuma rabbuhuma, ọba wọn ń wò wọ́n, gbogbo tí Ṣàítánù ń tọ̀ wọ́n bíi pé kò rí wọn, torí pọ́ba mi náà fẹ́ kó rí bẹ́ẹ̀, ó fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, wọ́n lè máa lọ permanent site wọn bí tí wọ́n máa gbé. Nadahuma rabbuhuma, lọ́lọ́run ọba wọn méjèèjì wá pè wọ́n wípé alam anhakuma an tilkuma shajarata, ṣé mi ò sọ fún yín pé kẹ́ ẹ má jẹ èso yẹn? Ṣé mi ò wí bẹ́ẹ̀? Wa aqul lakuma inna shaytana lakuma aduwwun, mo sì sọ fún yín o pé Ṣàítánù tẹ́ ń rí yìí o, ọ̀tá yín ni o. Mo sọ fún yín o pé Ṣàítánù yìí o, ọ̀tá yín ni o. Ẹ wá ibi tí mo ti wá láti Suratul Baqara láwọn wípé fatalaqa Ádámù min rabbihi kalimatin, Ádámù padà wá lálàárí àwọn gbólóhùn kan látọ̀dọ̀ Ọlọ́run lójú oorun tó wá wí, lọ́lọ́run fi dáríjì. Tó bá ka tafsiri nísìn, wallahi gbólóhùn ọ̀tọ̀ ni wọ́n máa wí. Jẹ́ ń sáré fún ẹni, jẹ́ ń fún ẹni gbólóhùn àwọn àfáwà, jẹ́ ń fún ẹni gbólóhùn àwọn àfáwà. So kọ́lọ́n kó ṣàánú fún wa, kí wọ́n náà sáré wá gbọ́n táwọn àfáwà máa sọ. Gbólóhùn tá Ádámù wí, kọ́lọ́n kó ṣàánú. Ó rí wípé ìgbìyànjú làwọn àfáà wa ṣe, kọ́lọ́n sì bá wọn kó bá wa pín wọn lérè, kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn, kó sì bá wa gbà ní ìbádà lọ́wọ́ wọn, torí pé àwọn náà gbìyànjú tí wọ́n ní. So kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn. Tó bá wò ó rí pé in tí wọ́n sọ ó yàtọ̀ sọ́lọ́run bá ń wí. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. So yẹn fi hàn yí pé Islam ẹ̀sìn Ọlọ́run ni o, kìí ṣe ń tẹ́nìkan lè máa ra kàkà mọ́, kìí ṣe ń tẹ́nìkan lè máa ra kàkà mọ́. So kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Ẹ rí pé lára àwọn tí àwọn àfáà bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa, tí wọ́n ní Ádámù ń wí nígbà tí Ọlọ́run ọba bínú sí. Ẹ rí pé èmi tẹ́ bá ka tafsiru mi, ẹ kàn rí pé èwo làwọn eléyìí wí pé fatalaqa Ádámù min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabur rahim. Ádámù wí àwọn gbólóhùn ni, ó sì sọ wípé Ọlọ́run sì dáríjì. Nígbà táwọn míì náà àwọn afọ́n tafsiri máa wí, ìtumọ̀ táwọn mú lọ náà ni wípé ó ń wí àwọn gbólóhùn kan tóun dé yàtọ̀.
ẹwà gbọ́n tí wọ́n sọ wọ́n ládàmà ń sọ wípé Allahumma la ilaha illa anta subhanaka wa bihamdika rabbi inni zalamtu nafsi faghfir li innaka khairul ghafirina Allahumma la ilaha illa anta subhanaka wa bihamdika. Ọlọ́nkẹ́ ti sọ ń tá dámà wí ní al-Qur'an ń tá dámà wí ni pé zolamna anfusana ọlọ́run láwọn méjèèjì ni wọ́n jọ wí bẹ́ẹ̀ pé zolamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin pé ìrẹ́ ọlọ́run zolamna torí pé ọlọ́run ẹgbẹ́ fún ọ pé o fatakuna minaz zalimina kẹ́ ẹ má bàa dá lábòsí o wọ́n dẹ̀ ní zolamna anfusana a ti ṣàbòsí ẹ̀mí ara wa ìyẹn túmọ̀ sí pé a ti bá tara wa jẹ́ wa illam taghfir lana wa tarhamna tó o bá yọ́nú sí wa ẹlòmíì wọn á ní kó lọ máa tọrọ àforíjì á ní ṣé òun pààyàn ni ó mọ̀ ní pé al-ghufranu ridwanu ni ìyọ́nú ọlọ́run ni astaghfirullah àtúlùbòrì dọ́ọ̀ka mò ń wá yọ́nú ẹ̀ mà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run yọ́nú sí mi in tó ju ìyọ́nú àwọn àgbà àti yọ́nú oṣó lọ afdalu duha àdúrà tó lágbára jù istighfaru mà ní astaghfirullah tánàbí máa ń ṣe lọ́gọ́rùn lójúmọ́ wọn á ní kí wọ́n máa ṣe olóòpààyàn astaghfirullah ìyọ́nú ọlọ́run lèyàn fi wá kìí ṣe pé bóyá ó ṣe àbóṣẹ. So ìyẹn túmọ̀ sí pé wọ́n ní zolamna anfusana a ti ṣàbòsí ẹ̀mí ara wa wa illam taghfir lana wa tarhamna tó o bá lè yọ́nú sí wa kó o ṣàánú wa lanakunanna minal khasirin ayé wo bàjẹ́ láyé àti lọ́run ọ̀rọ̀ wa ò tún ní níyànjú mọ́. Ọlọ́run fataba alayhi ọlọ́run tẹ́gbà ronúkúwà dẹ̀ inna huwa tawwabur rahim tó bá wá padà sínú súrátù Tọ́há kó lè mọ̀ yí pé ọlọ́run kàn pa àwọn méjèèjì pọ̀ látara wípé ádámà gangan ni ọlọ́run ọba ń rí fáàsì wípé kíní yóò ò lè ṣe o àmọ́ ẹ̀yin méjèèjì náà lẹ lè jọ ṣe tí ó fi dòun tó bá wọnú súrátù Tọ́há ó rí wípé nígbà tọ́lọ́run wá fẹ́ sọ̀rọ̀ nípa Adam ṣùkọ́lọ́n kó ṣíjú àánú wa mo fẹ́ wo àyà ni Ọlọ́run wá sọ̀rọ̀ nípa Adam nígbà tó fi ń sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi wá dáríjì wọn. So now ẹ jẹ́ ká lọ sínú súrátù Tọ́há a rí pé súrátù Tọ́há yìí Quran 20 ni tá a bá wo láti àyà 121 tàbí láti àyà ẹ jẹ́ kí n bẹ̀ láti àyà 120 ẹ jẹ́ kí n sún sókè díẹ̀ láti àyà 112 ok jẹ́ n bẹ̀ láti 115 ọlọ́ni walaqad a'idna ila Adam min qabl àwọn ọlọ́run ṣàdéhùn fún Ádámà ṣáájú kó tó wọnú àlìjẹ́nnà fanasiya ó gbàgbé ni ṣe ló gbàgbé walam najidi lahu aziman kò sí nínú èrò rẹ̀ pé òun fẹ́ ṣe ní tíṣe ìtọ́nù tàn ṣeun fún gbọ́lọ́run ọba tó níwá o àlàyé mi lọ́lọ́run tó ń ṣe yìí o ó ní àwa ọlọ́run a'idna ila Adam ó ti wà nínú àdéhùn wa àṣẹ wa tá a pa fún Ádámà min qabl fanasiya ìgbàgbé ló mú walam najid lahu azman ààrí nínú àníyàn rẹ̀ bó fẹ́ súnmọ́ Hawau ṣàìtọ́nù ló dá láhùmọ́ ló tan àwọn méjèèjì bí gururin fawaswasa lahuma liyuwari ma yubdiya lahuma ansa nínú òwò ara wọn láti fi hàn wọn ọlọ́run ní Ádámà ìgbàgbé ló mú lam najid lahu azma ààrí nínú èrò ẹ̀mí ẹ̀ ó fẹ́ ṣe nǹkan yẹn ọlọ́run ní idh qulna lil malaika àwa ọlọ́run ti pa á láṣẹ àti ṣàdéhùn yẹn pẹ̀lú ẹ̀ nígbà tá a sọ fún àwọn màláìka yìí pé ẹ tẹríba fún wọn dẹ̀ tẹríba ara ń tá a sọ fún tó gbàgbé ń jọ yẹn ni pé qulna ya Adam a sọ pé ìrẹ́ Adam inna hadha aduwwun lak ṣòro ẹni tó rí ọ̀tá rẹ ni o walidhawjik ọ̀tá
ìyàwó rẹ ni ọ̀tá ìkejì rẹ ní o fala yukhrijannakuma minal janna ẹ má jò ó lé yín jáde nínú àlìjánná o fatashqa kẹ má bàbá máa ṣe wàhálà o wàhálà náà là ń ṣe lónìí tá a mọ̀ wọ tráfíkì èkó lọ tráfíkì èkó bọ̀ tá a jáde ńlé lágo 4 ìdájí tá a wọlé lágo 12 lóru tẹ́lómi ó wọlé lágo 1 aago 3 ó tún ti bọ́ta àti jẹ ẹ wo wàhálà náà bó ṣe wá tó. Ádámọ̀ gbàgbé gbogbo nǹkan ẹ̀ tó rí pé téèyàn níjọ́ míì téèyàn bá dé lẹ́fù spiriti àwọn sexual kìíní yẹn ó sì gbàgbé gbogbo ohun tó jẹ́ láyé. Ọlọ́run ní nàìjíríà ó gbàgbé pa aṣọ fún wípé in hadha ṣòro ẹni tó rí aduwwun lak ọ̀tá rẹ ni ó walizawjik ọ̀tá igbákejì rẹ iná ni ìyàwó rẹ yóò fala yukhrijannakuma minal janna ẹ má jò ó lé yín jáde nínú àlìjánná o fatashqa kó má di pé wàhálà lẹ́ẹ̀mẹ́ ṣe kẹ́ tó lè rí jẹ kẹ́ tó lè rí mu kẹ́ tó lè rí ná kẹ́ tó lè rí wọ̀ kẹ́ tó lè rí lò káfà wá fẹ́ tú eléyìí kó wọ́n bá sọ pé kẹ́ ẹ má dò lórí burúkú rárá ìtumọ̀ rẹ̀ kọ́nu o kẹ́ ẹ má bàa máa dààmú àtijẹ àtimu kó o lè mọ̀ pé àtijẹ àtimu ní ń sọ ó ní inna laka torí pé ó ń bẹ fún ọ níbi tá a fi ọ́ sí alla tajua ebi ò ní pa ọ́ ń bẹ̀ wala ta'ara ó sì ní rí òhò ó ní bára ẹni òhò àmọ́ ń jọ́ tó bá ti bára ẹ òhò tẹ́ ti tó nǹkan wò wàhálà ẹ lọ máa ṣe wàhálà kẹ́ tó jẹ kẹ́ tó mu ni o wa annaka la tadhma'u fiha sórí ń bì òǹgbẹ kì í máa gbẹ̀yàn ń bẹ́ o kẹ́ ẹ ṣe máa wá omi káàkiri àwọn àfa wọn ní kànga kan wà ní àlìjánná kànga yẹn ni ṣètọ́nù wá re àwáwù lọ́bẹ̀ ó wá ní wo kí ló ń rí nì ó ní arábìnrin kan ní bẹ́ńbẹ́ àwáwù ìyín ò wá ní làákàyè kó mọ̀ pára wọn lòun wò wọ́n wá sọ wọ́n dẹni tí ò ní làákàyè wọ́n sọ àwọn ìyá wa dẹni tí ò ní làákàyè wọ́n á ní aṣọ arábìnrin yẹn obìnrin tọ́kọ ẹ̀ ń fẹ́nu àwa àfa àwọn nǹkan tí ò dáa àwọn nǹkan ní mírọ̀ ló mú wá ló ní kí àwa wo rẹ̀ pé ìyàwó tọ́kọ ẹ̀ ń fẹ́ nìyẹn o kí wàá lòun máa ṣe ó yá gba èso yìí wàá sọ fún pé tó bá yẹ pé lóòótọ́ kọ́ ló ń fẹ́ obìnrin kan ta kó gbèsò yìí kó jẹ́ la ilaha illallah hasbunallah ó wà náà tí wọ́n tẹ̀ sí ìwà náà láwọn àtàn tí ò ní túmọ̀ tí ò lórí tí ò nídìí. wa annaka la tadhma'u fiha ò ní gbòǹgbẹ́ ń bẹ̀ wala tadaha kó ẹ̀ ní lálàsẹ̀ gangan bọ́lọ̀ ti wá sọ yẹn náà bó ti wá sọ yẹn náà ẹ̀ ní lálàsẹ̀ nǹkan fawaswasa ilayhi shaytan ẹ wá máa gbọ́ o nígbà ọlọ́run fẹ́ sọ mí ṣé mọ̀ pa a ní obìnrin ló tan Adam obìnrin ló tan àwáwù ló tan Adam nínú ìtàn tá à ń pa àmọ́ níbi ọlọ́run ní fawaswasa ilayhi shaytan ṣètọ́nù gangan ni Adam gangan ni ṣètọ́nù pàṣẹ ló parí iṣẹ́ lára ẹ̀ kó tó wá kóró ìròyìn báwọn méjèèjì kì í ṣe àwáwù ló kóró ìròyìn bá lára àwọn ìtàn irọ́ ni pé ṣètọ́nù dejò ó wọnú àlìjẹ́nnà ó ń rè wọ́n la ilaha illallah láti gbà yẹn láti wá sọ pé ejò ó máa fàyàwọ́ ni ó máa ṣe àwọn irọ́ tí ò dáa àwọn aṣọ ìsìláàmù dẹ̀sìn òpùrọ́ ọlọ́run ní fawaswasa ilayhi ṣètọ́nù ó kórìíra ó kóró ìròyìn bá Adam gangan ló kọ́kọ́ lọ confuse kó tó wá confuse àwọn méjèèjì àmọ́ ìṣẹ̀lẹ̀ yín parọ́ máwọn ìyá tiwa pé eléte ni wọ́n owú lọ bá débẹ̀ wọ́n róbìnrin kan nù kànga ṣáàlù Quran ló sọ bẹ́ẹ̀ Quran ní sọ̀rọ̀ yìí ó ní waswasa ilayhi ṣètọ́nù kóró ìròyìn bá Adam qala ya Adam ó ní ìwọ Adam kò pé àwáwù lẹ́yìn Adam ló pè toró mọ̀ pé òun gangan ni tájẹ̀tì Ọlọ́run lórí ọmọ ènìyàn òun gangan ni main person tọ́lọ̀ need ó wá kóró ó ní ya Adam ìrẹ́ Adam al adulluka ala shajaratil khuldi jẹ́ kí n júwe igi tó yẹ pé tó o bá ti jẹ́ òní kú mọ́ wa mulkin la yabla àtọ́lá kan tí ò ní tán mọ́ ó kàn máa lo ọlá yẹn lọ ní wọn ó dàbí Ọlọ́run
lẹ́yìn ìyẹn ló ṣe wáyé pé ní o fa wáṣíwáṣà ilé ìmọ̀ ṣaitan lẹ́yìn tó ti confuse Ádámà ló ṣẹ̀ṣẹ̀ wá confuse àwọn méjèèjì papọ̀ liyubudiya lahuma ma wuriya ani min sawatihima láti fi ń tó pamọ́ lábẹ́ àwọn méjèèjì nínú òwò wọn láti fi wọn hanra wọn kí nǹkan lè ṣe fadallahuma bi gururi òun ló tún júwe bí wọ́n ti ṣe pẹ̀lú ẹ̀tàn falamma dhaqa shajara ńgbà tí wọ́n dẹ̀ tọ́ adùnmádẹ́kẹ́ wò làwọn méjèèjì ni wọ́n rí pé àwọn bára àwọn ní òhò badati lahuma sawatu ìhòhò wọn lọ bára wọn wa tafiqa yaksifani alayhima min warakil janna làwọn náà wá ń wá ewé tán fẹ́ fi bóra wọ́n ń wá ewé tán fẹ́ fi bó ara wọn torí pé wọ́n ti bára wọn ní òhò ṣé sọ náà jẹ́yìn wa nadahuma ọlọ́run wá pè wọ́n alam anhakuma an tilkuma shajara ṣé mi ò kọ̀ fún yín ni wa aqul lakuma mo dẹ̀ sọ fún yín pé inna shaytana kana lakum aduwwun pé ẹni ọ̀tá yín ni ọlọ́run wá ní Ádámù ṣe o àmọ́ àárí nínú èrò ẹ̀mí ẹ̀ pé ó fẹ́ ṣe o ìgbàgbé ló mú gbogbo àdéhùn tá a ṣe fún wípé ó máa jẹ nírọ̀rùn ó máa mu nírọ̀rùn àmọ́ tẹ́ ẹ bá ti tọ́ kínní ìwò ẹ lọ máa ṣe wàhálà ni o àti jẹ àti mu òun ó máa nira o àmọ́ níbí kò ṣe bí kò sí pé ẹ máa rin òhò ẹ máa wá aṣọ káàkiri ògbẹ́ onígbẹ́yìn bí o ọ̀rọ̀ pé bílẹ̀ bá mọ́ bí ó jí mi ọya ó kó ìrà bá wọn ọlọ́ni fún akẹ́lẹ̀ minha làwọn méjèèjì wọ́n jọ jẹ́ gbọ́n ọjọ́ jẹ́ fabadat lahuma sawatuhuma ìhòhò ara wọn hàn síra wọn wa tafiqa yaksifani alayhima min warakil janna wọ́n wá ń wá ewé àlìjánà tí wọ́n fi bóra kiri ọlọ́run wá ní wá àṣọ Ádámù rabbahu fagawa Ádámù ṣẹ lọ́hùn mẹ́ fagawa òun náà tẹ̀rì sínú ẹ̀ ó sọnù sínú ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run ní thumma lẹ́yìn ìyẹn ijtabahu rabbuhu lọ́lọ́hun ṣẹ̀ṣẹ̀ wá ṣàlẹ́ṣà sórí ìṣàlẹ́ṣà yẹn lèyàn fi ń já nẹ́bí ọlọ́run ló dàtún bí irú ẹ̀ náà ló lò fún ànẹ́bí Yunus sì ṣe kọ́lọ́n tó ṣàlẹ́ṣà lẹ́yìn tẹ́jà pọ̀ọ́lẹ̀ fún mẹ́ṣtàbáhù látó sọ́dà nẹ́bí bí ìṣtìbá tọ́lọ̀ ń bá lọ ìṣtàbáhù ó ṣe lánẹ́bí nìyẹn ara ń tà ń sọ nìyẹn pé ọ̀rọ̀ Islam kò ń dìjà ṣo ilápẹ̀jú ẹni sìn lọ́dọ̀ Dr. Adégúnwà ráyù tiẹ̀ fíkírù tiẹ̀ ni pé Ádámù kì í ṣe ànábì ọlọ́run níbi tí ronú tòun dé ẹnìkan ò lè mú sí he has his right to his opinion tí ó gbọ́dọ̀ síjà but to my own opinion Adam is nabi torí pé mo rí àṣọ pé ìṣtàbá àfáà náà rí tóun náà fi ń sọ tiẹ̀ tàbá fẹ́ báwọn àfáà ṣe lu ayé lánàá nìyẹn that is one lesson tá a gbọ́dọ̀ máa kọ́ lára ara wa ọlọ́run lẹ́yìn ìyẹn o ìṣtàbáhù làwọn ọlọ́run ṣáádámù lẹ́ṣà ìṣtìbáhù yẹn gbogbo bí tó ti ń lò ó fún àwọn èèyàn ṣànábì ọlọ́run òun tún yàtọ̀ sí iná lástọ̀fà Ádámù lẹ́yìn tó jèso yẹn láyé ṣẹ̀ṣẹ̀ lánàbì fún mẹ́ṣtàbá àwa ṣàlẹ́ṣà so ńgbà àwa ṣàlẹ́ṣà tán fataba alayhi agbára onúkúwàdẹ́ wà á dà àwa fi mọ̀nà àfúnnímọ̀nà tí ó fi lọ máa tọ́ àwọn èèyàn lórílẹ̀ ayé ọ̀kọ́lá ibi tọ́ mi nìha láwa ní ó dẹ̀ ìméjì ẹ̀yin náà jáde ń bí jẹ́mi abádukum libadin adu ẹ̀yin àti shaitan ẹjọ́ lọ máa ń fa lọ́hùn fa imma yatiyannakum minni huda ó wá ṣe kí mọ̀nà èmi ọlọ́run dé wá báyìí o faman ittaba'a hudaya ṣe pé wọ́n ti fòun mọ̀nà bí yàn bá tẹ̀lé mọ̀nà mi fala yadillu wala yashqa ẹni yẹn ò ní sọnù kò ní dààmú gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣe ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm